lálùfà. Igi mojúbà, igi mojúbà, igi mojúbà o, mo fẹ́ ṣàpà lára ẹni o. Láìlá ìlànà ọlọ́wọ́ bá tèmi jẹ́. Àfà ibi tó lọ kẹ̀yìn dé tó bá di ọjọ́ àlùjọ náà ẹ̀yìn àdárò ọjọ́ lọ́tọ̀ kíní àbẹ́ yín náà máa rojọ́ lọ́tọ̀. Àgùsù bìlà ọlọ́run èsè ìdájọ́ bá ẹ mọ́ kọ́ ọlọ́run kọ̀ kúkọ̀. Mo mọ̀ kó láìpẹ́ mi bóyá tóòsì mi máa gbà tóòsì mi kí náà láìkí la ẹkú ra yín lọ jàre. wọ́n dẹ̀ ti bà gbogbo àdúgbò jẹ́ tán gbogbo bí kò sí yé. Ọláfínì ká tọ̀ yín wá táwọn pé èèyàn gidi èèyàn ńlá ní. ẹ rí bójú ẹ ní ojojú ọmọ inú gbó. ọmọ gbogbo wọn máa ń sọ bẹ́ẹ̀ náà. AC wà nínú mọ́tò ẹ̀tọ́ náà mọ́tò lé ẹ̀tọ́ tó ẹsẹ̀ tó kọ̀ gùn kò ní dà fún yín. Mo ń ṣiṣẹ́ àdúrà kan lọ́wọ́ ni. ẹ̀yin ṣiṣẹ́. ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Magbo owó mi bó pẹ́. Mágara wájú ti bí fún wọn lówó wọn. Magbo owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàmúsíkà àdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sì sàmú fún wọn lówó wọn. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́ nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi. Sàmú. Fẹ́ẹ̀ lọ́rọ́ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni dẹ̀dàkẹ́rì rí bí nǹkan mi bẹ̀. 6 minutes after 8:30 láwa yìí ẹ̀dẹ̀ sọ kankan. Ọ̀dà Sàmú mo fẹ́ kó fún mi nímọ̀ràn ni lórí ìgbésẹ̀ tí mo fẹ́ gbé. Sàmú. Olóṣè yìí. Ayé ti sú mi. Ẹ̀ẹ́dẹ̀ gbọ́rún lọ. Ẹ kò yá kéèyàn sọ pé òun lọ́rùn náà ni. Àwọn tí òtò yín ti lọ o. À ń tẹ̀lé jọ jẹ́ sàràwù náà wọ́n ti lọ. Sàmú. Bẹ́ẹ̀ bá lọ sí má sunkún ọjọ́ kan ni o. Sàmú. Èmi ò ṣetán ikú báyìí. Àmín. Tẹ́ ẹ bá fẹ́ lọ ṣáà tó ń ṣẹlẹ̀. Sàmú. Wo ìmọ̀ràn tí mo fẹ́ kó gbà mí rè. Bí mo ṣe ń ṣe gbogbo ẹ̀ àárín kókó. Mo wá wò bóyá kí n lọ sábúlé wa. Kí n wá lọ máa fi yíra wọn bóyá nǹkan àtẹ̀jọ́jú díẹ̀. Ta ló bá yín rò báyìí? Èmi ni mo rò bẹ́ẹ̀. Ọpọlọ yín ò ní. Àmín. Ẹ má gbọ́ nínú ọpọlọ sí ni. Àmín. Wípé ká fi gbòòrò lẹ́kẹ̀lẹ̀ gbabúlé lọ. Ọpọlọ orí yín kò lè bàjẹ́. Má bàjọ́ èèyàn onírùn funfun lásán làkàyè ni. Kí lẹ fẹ́ máa ṣe ní abúlé? Àdá fún ẹ. Mo rò pé bóyá tí n bá débẹ̀ kí n lọ máa ṣiṣẹ́ àgbẹ̀. Iṣẹ́ àgbẹ̀. That's good. What will you now major in iṣẹ́ àgbẹ̀? Kò yé mi. What will you major in iṣẹ́ àgbẹ̀? Sàmú, àná iṣẹ́ àgbẹ̀, èwo ni ti major? Mi ṣe major àgbẹ̀ mo fẹ́ ṣe. Tẹ́ ẹ bá kàwé dójú àmì, tẹ́ bá lọ ti iṣẹ́ àgbẹ̀, wọ́n lè máa fún yín ní kàtàkàtà. Àlú yìí ti èmi o. What will you major in iṣẹ́ àgbẹ̀? Kí lẹ fẹ́ dojú kọ gọ́gọ́ nínú iṣẹ́ àgbẹ̀? Pa kí lẹ fẹ́ máa ṣe ni? Ṣéṣù ni, ṣàgbàdo ni, ṣọ́gẹ̀dẹ̀ ni, ó ní mo sọ. Sàmú ibi tó gbé ìgbà yẹn ló ti jìnnà jù. Iṣu mo fẹ́ máa gbé. Orí yín pè. Orí yín pè. Iṣu àkọ́gbó, tẹ bá ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ń bẹ̀, tẹ bá ti lọ, tẹ ti fi lulẹ̀, tẹ ti lọ abúlé. Iṣu àkọ́gbó ẹ̀jọ̀ mú nídìí. Iṣu tẹ bá kọ́kọ́ wú ẹ̀jọ̀ mú nídìí. Sàmú, iṣu tí ń bá kọ́kọ́ wú. Mo dín díẹ̀. Kí mo wà fún ẹ? Bẹ́ẹ̀. Sàmú, ṣé nǹkan tó yẹ kó máa sọ nìyí ni? Ìwọ tí mo rò pé bó ṣe rìn káàkiri yẹn tí bá sọ fún ẹ bẹ́ẹ̀ wà ní sọ fún bẹ́ẹ̀ bọ̀dọ̀ aga ni o ẹ má lọ o máa mú yín lọ bí iléeṣẹ́ kan o bóyá ń wáṣẹ́ ń bẹ̀ o kó lè bá mi wáṣẹ́. Mo mọ èèyàn lóòótọ́ àmọ́ tí n bá débẹ̀ mi ní ló bọ̀dàjà tí n máa lo bọ̀dàjà rẹ̀ ẹ̀dẹ̀kùn respect ara yín láti bí tí n sọ pé bọ̀dà Gani. Tó bá ń wẹ̀ kó lo. Gani ní máa sọ ma ní Gani ọ̀rẹ́ mi kan wà Gani. Ó dàbẹ̀. Ṣé kí n mú un sọ́dọ̀ Dangote? Wálé Adéníkà.
ìbánidílé olómi ajá revolution plus property. Àwọn yẹn náà dá. Ìyáwó yẹn náà dá. Mo tú àlà tó bá ti ya àyàn orí yín bàjẹ́. Orí yóò pè. Sàámú. Mo yọ bọ́dà kó mbẹ̀ ó ẹ síkì. Ṣé irú ọ̀bọ̀rọ̀ tẹ́lẹ̀ wá gbẹgbẹ́ ẹ fẹ́ máa gbà lọ́dọ̀ mi ni ẹ fẹ́ yọ̀ mí àbí? Ẹ̀yin sọ yín pẹ̀ ń lọ sábúlé ẹ wá bù débi pé mi máa ń rìn káàkiri èmi rìn káàkiri mi ní ṣọ̀pọ̀nà mo gbà pé ṣọ̀pọ̀nà ni mí àjẹjọ́ mọ̀ pé ṣọ̀pọ̀nà lára méjèèjì tàjọ́ ń rìn káàkiri èmi ni màá advice yín kí mo yín lọ sí èmi ò bá wá mọ gbogbo àwọn yẹn ṣé mi ti ní kọ́lé mi ti ní wà òkè ẹ wá sọ fún kí n máa introduce yín sáwọn èèyàn èmi lè sọ pé mò ń rìn káàkiri èmi lè ní mò ń rìn káàkiri àbí ó pẹ́kẹ́ tó lọ abúlé ọlọ́gbọ̀dẹ̀ ní kẹ́kẹ́ padà mọ̀ tẹ́ bá lọ inú mi ń dùn bẹ́ẹ̀ ti sọ pé ń lọ ní. Sàámú tó fẹ́ máa ṣépè fún mi ni. tírú yín ò bá lọ fàlà sóko báwo ló ń jẹ́ ṣe máa dé ìgboro rí ní bàjẹ́. Kí n padà sóko. Bọ́lá Gani ẹ kú oríire. Ọkọ̀ lẹ́ra. Ọkọ̀ ní inú àdé ẹ̀ṣẹ̀ wò dúpẹ́. Ta ló rọ ọkọ̀? Èmi ni o. Èmi lọ́lọ́run ṣe fún Sàámú. Èmi lọ́lọ́run ṣe léyìí fún. Àwọn ọ̀tá ti rò pé mi ò lè ṣoríire. Ọlọ́run bá gbọ̀nà ẹ̀bùn. Ló gbọ̀nà ẹ̀bùn. Ló bá yọ sí wọn. Lọ́lọ́run bá pàtà lẹ́nu mọ́. ṣe mọ́ náà wọn ta. Sàámú wo ìṣọ̀tá mi ọ̀rẹ́ mi ni wọ́n jẹ́. Ọ̀rẹ́ mi ni wọ́n jẹ́. Wo àbúrí orí Sàámú. Bọ́lá Gani tẹ́lẹ̀ fẹ́ lọ dáko ẹ̀yin dẹ̀ lọ́lọ́ ti ṣe léyìí fún àbúrò àwa bí Bọ́lá Gani ló ra mọ́tò. Bọ́lá Gani ra mọ́tò. Èmi ni Ọlọ́run ṣe fún. Ẹ mú ẹ jẹ́ kí start ẹ̀ wò ẹ jẹ́ start ẹ̀ wò ẹ jẹ́ ń gbọ́ṣẹ́ ẹ jẹ́ mọ̀ pé mo mọ̀ wà ẹ jẹ́ ń gbọ́ṣẹ́ wò ẹ jẹ́ ń gbọ́ṣẹ́ wò. Congratulations ẹ kú oríire ẹ pẹ̀lẹ́ ẹ má bínú ẹ jẹ́ ń gbọ́ṣẹ́ wò ẹ pẹ̀lẹ́ mo fẹ́ gbọ́ṣẹ́ wò ní ṣáà ní báyìí wà ní àbúrò Bọ́lá Gani ló ra mọ́tò yìí. Sàámú ó ga ẹ má wọ bẹ ẹ ní sùúrù mo kàn fẹ́ gbọ́ṣẹ́ ìwò lọ ni kò lè tó yẹn bẹ́ẹ̀ ni. Sàámú jẹ́ ń jókòó. àní ẹ má jókòó Sàámú. kò ní díẹ̀ mo kàn fẹ́ gbọ́ṣẹ́ ìwò lọ ni. Sàámú jẹ́ ń jókòó. Ó yà mí lẹ́nu gidi gan ni o Bọ́lá Gani ẹ̀dá ọmọ láròpin. ohun tó ṣe mí náà nìyẹn pẹ́ da ò lárò ní Bọ́lá Gani. irú Bọ́lá Gani tí èmi fúnra mi ìdẹ́fà lè ronú pé Bọ́lá Gani lè ra kẹ̀kẹ́. kódà n rò pé lè bà débi kan máa rí mú débi kan máa rí lò ìyẹn ló mú mi èmi personally kí n wá sọ fún wọn pé ní Bọ́lá Gani bó lẹ ti ṣe mo máa tẹ̀ wọ́n nú títí kọ́ mọ̀ tó jẹ́wọ́ fún mi ojú ara mi báyìí ni mo fi rí mọ́tò. Bọ́lá Gani bẹ́ẹ̀ ni kì í ṣe pé ojú ara ẹ ló fi rí ṣe bébí náà wà ń bẹ̀ tí mò ń wò Bọ́lá Gani ra mọ́tò ara bí jáde wọ́n á fẹ́ yín kẹ́. mo tẹ̀ wọ́n nú dójú ẹ̀ ìgbà tó ń sọ̀rọ̀ ńkọ́ wọ́n lórí òkè náà wọ́n lọ. orí òkè mo sọ mo mọ̀ pé ibi kan náà máa lọ tó irú ẹ̀ fi rí bẹ́ẹ̀ mo mọ̀ orí òkè tán lọ tí n bá ti get right kò ní mò get right o orí òkè àwọn Ọ̀gbàǹjẹ àbí. Ọ̀gbàǹjẹ kí ni Ọ̀gbàǹjẹ kí ni. Gbàǹjẹ kọ́ orí òkè àwọn ìyá rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́. àjẹbọ. má pariwo ó dà tí ò bá jáwọ́ àjà ajẹ́ táwọn agbóògbó ni. ó parí orí òkè àdúrà ní Bọ́lá Gani náà wọ́n lọ Bọ́lá Gani ní nígbà táwọn dórí òkè àdúrà yẹn pé wọ́n fọkàn wọn balẹ̀ ńbẹ̀ wípé níbẹ̀ lọ̀rọ̀ ayé wọn ti dayọ̀ pé ní àfisọ́lọ́run ò bá jọ́lọ̀ mọ́ làwọn ò ní rí mú láyé. orí òkè àdúrà ni. orí òkè àdúrà. ṣe bọ́ sọ yín pé Ọlọ́run máa ń fà bí ìgbín ni. kò yé mi. in fact kò tiẹ̀ yé mi ọ̀rọ̀ Bọ́lá Gani jọ mí lójú. orí òkè àdúrà ní Bọ́lá Gani ibẹ̀ ni. òun náà ti gbàdúrà tọ́lọ́run dẹ̀ ti sọ pé kí wọ́n ní mọ́tò láyé wọn. mo tẹ̀ wọ́n nú ní kó tó sọ ọ́. bẹ́ẹ̀ ni. so ọmọ orí òkè tó tí Bọ́lá Gani lọ ṣó mọ bẹ́ẹ̀. orí òkè tí màá ń kọjá ń bẹ̀ lójoojúmọ́ tẹ́mi òkè bí kàn máa ń wò wọ́n ní kérésì òun pọ́n bẹ̀ gan. kí lorúkọ bẹ jòjò ibo lórí òkè wa. orí òkè tẹ òkè tẹ̀dó. níbi Akórèdé. mo mọ pásítọ̀ yẹn dáadáa ọ̀ṣọ́mọlẹ̀ mi má pé mi ò kà kún tó nírun tó pọ̀ báyìí. tó tó ń lo Lexus 470. ẹ̀ṣọ́ ni. ó ní. ó dà kó sí wàhálà máa try bẹ́ẹ̀ Ọlọ́run àṣetẹ̀mí náà Ọlọ́run tó wà lórí tí àṣetẹ̀mí náà. Bọ́lá Sàámú àṣetẹ̀mí náà. gbogbo ayé ń lówó gbogbo èèyàn ń lówó Ọlọ́run àṣetẹ̀mí náà. gbogbo ayé ń lówó gbogbo èèyàn ń lówó Ọlọ́run àṣetẹ̀mí náà. tèmi náà oníṣọ́rọ́ṣẹ́. pásítọ̀ tó ń lo 470.
Ìyá bíbíire. Ìyá bíbíire. Ṣé kò sí? Mo fẹ́ yọjú láti inú spy hole. Spy hole. Spy hole. Ẹ̀yin jẹ́ DSS ní tẹ̀ ń yọjú ní spy hole. Èwo ni spy hole rò wèrè tẹ̀ ń pariwo kiri. Bàmọ́kọ̀ tí wọ́n kan lẹ́kùn tẹ́ tètè dá. Mo fẹ́ yọjú láti inú spy hole. Bóyá máa rí yín látọ̀ pé kílẹ̀ ń ṣe. Ṣé kò sí? Kò sọ ọ̀kan ìjọ tó Ọlọ́run. Ẹ má bínú ẹjọ́. Mo ní ìdí ike omi. Ike omi. Ike omi. Kò yé mi. Mo fẹ́ lo ike omi, kẹ́ ìyá mi ní ike omi. Irú ike omi wo ni? Bí irú àwọn ike omi tó máa ń gbé lọ sórí òkè, àwọn ike omi tó máa ń gbé lọ sórí òkè. Tẹ́ ẹ bá rí àwọn ibi tàwọn white yẹn àbí. Ẹ̀bí tó Bẹ́ẹ̀ bá bra Samuel gbọ́ tèmi o. Bẹ́ẹ̀ bá ti rí ike white ẹ lè lo tàwọn bíi bottled water tán lò yẹn. Àyọ̀ àwọn ke bí ìrágólì àwọn kékèké yẹn. Ọlọ́run má jẹ́. Béèyàn bá ṣe nílò oore Ọlọ́run sí ló ṣe ń gbékè lọ sí chọ́ọ̀chì. Tó bá jẹ́ pé kì í ṣe pé wọ́n máa yánu jùlọ mo lè dìkẹ́ yá mi ní baf láti fi pọn mi lọ sórí òkè. Bọ́ tó bá tẹ̀ jẹ́ pé ẹ̀ ń gbé ke lọ fi gbàdúrà ni ṣé yín ò gbọ́dọ̀ lọ́ra tí yín ni ó bẹ́sẹ̀ kẹ́ra tí yín ni náà èwo ni kẹ́ máa yá ike kiri tẹ̀lé ń gbé lọ sí church ṣé wọ́n yá kẹ́ máa lọ fi gbàdúrà ni. Ìgọ̀rìrá ẹ gbà dáadáa nítorí wípé mo fẹ́ yáke lọ́wọ́ yín lóòótọ́ ìdí ni pé mi ò ní gbàgbọ́ ní orí òkè ẹ̀ náà mi ì ní gbàgbọ́ pàdúrà lè gbà bẹ́ẹ̀ èèyàn kan ló sọ fún mi pàdúrà nígbà bẹ́ẹ̀ mi ò dẹ̀ ní gbàgbọ́ ṣé kí wàá lọ fi owó ara mi kí n lọ fi ra ke tí ìgbà tí ẹ̀ lówó ẹ̀ máa yá mi kí wàá lọ fowó ra ke kí wàá dórí òkè tọ̀kadùà mi máa gbà ṣé àwọn kí mo lùsọ̀ ọ̀nà méjì ó ní mo yẹn fẹ́ yáke lọ́wọ́ yín mo fẹ́ fi ke tí mo fẹ́ yá lọ́wọ́ yín mo fẹ́ fi test àdúrà orí òkè ẹ jọ ẹ yá mi ní ke omi. ọ̀rọ̀ yín sì yé mi bọ̀ báyìí tí bá wá ya yín ní ike tẹ gbé lọ sórí òkè tẹ bá wá padà dé tí mo ní mo fẹ́ ike mi ńkọ́ ẹ jọ̀ọ́ bá mo ti fẹ́ rí ike mi gbà. ìgbà tí ọ̀rẹ́ yín ẹ̀ nígbà mọ́ ìgbà tẹ́tí wọn bí tí mò ń lọ kò rẹ̀ yín náà ẹ ṣe máa gbà kí omi lọ́wọ́ má ti mọ̀ pé kí táwọn bí àdúrà ti wà nù ẹ̀ lẹ́ máa gbà lọ́wọ́ mi kó lè wọ́. mo ti rí pé kò rẹ̀ ẹ̀yin gan ló rẹ̀ jù ẹ wá mọ̀ kan mo bẹ̀ yín torí Ọlọ́run ni tẹ bá ti mọ̀ pé ẹ fẹ́ máa rìn gbèrègbèrè tẹ́ ẹ̀ ní nǹkan tẹ fẹ́ ṣe ẹ má wá síwájú ilẹ̀kùn lémi ká máa kọ ilẹ̀kùn lémi mọ́ fáwọn ọ̀rọ̀ rẹ̀ gbèrègbèrè àgbàràgbà that's nonsense ẹ má má bọ̀ no please ẹ má try ẹ mọ́ rubbish. ara ti kọ́ ara ẹ̀ ti gbẹ̀ kan ẹ bá mi wọ́ ọkọ̀ mi ara mi gbẹ̀ kan ara bàbá ti gbẹ̀ kan ẹ̀rọ àwọn tọkọ wọn bá wà ní fárèwé báyìí ìkanra náà máa fi sọ̀rọ̀ ọkọ ti fi rẹ̀ láti fi ọdún mẹ́ta bóyá rí mi báyìí ara ẹ̀ ti move wọ́n fi kọ́ra sọ̀rọ̀ fara nonsense èmi fara nonsense babaláwo bàbá yìí fara nonsense mi ò ṣe àjẹwò ní ẹ̀rọ kọ́ burúkú long distance relationship kọ́kọ́ wà lábúròdù kí àwọn wà bí ọ̀dọ́ mẹ́jẹ̀ báwọn ṣe mi lọ́rùn wẹ́ẹ̀dì ẹ̀rí àṣẹwọ́ ni mi ò ṣe. bẹ́ẹ̀ ni polówó ẹ̀kan tí ẹ̀ ń dààmú ara ẹ̀ tẹ́lẹ̀ mo kàn waste time mi ni ó yẹ kí n ti mọ̀ pé ọ̀dọ̀ yẹ orí adé ó ní mo máa ti rí ké ẹ pẹ̀lẹ́ ọ̀yọ́ orí adé. mi ò rò kọ́ arábìnrin wà ní àbáwò ìyá orí adé kàpójú wíńdò rúùmù ọ̀dẹ̀rẹ̀ kó lóye má lọ máa yọjú má yẹ kó Ìbàdàn wọ ọkùnrin lọ́wọ́ ìyá orí adé ó ti rógò lẹ́nu ìyá orí adé ìyá orí adé how are you? Are you doing? Thank you, sir. Where's your mama? Sir? I mean, your mama? Oh, you mean my mom? Yeah, your mom. Where's your mama? She's not around, sir. No around. I gave me to the other. Oh, no problem, sir. Hey, no problem. No wala to. No wala bebe. No wala bebe. Oriade. Do you have Ikeomi? Sir? I mean, your mama. Idi have Ikeomi? I didn't get you, sir. This thing that they used to put omi inside. Okay, keg.
yẹsẹ̀ yẹ kẹ́ẹ̀gì jí kòtò ẹ má bà yéèyàn jẹ́ kẹ́ẹ̀gì ó ṣe ìgbà tí wọ́n bá fún yín mọ́rọ̀ tán kẹ́ẹ̀gì water dey inside water no dey inside bring her. Okay, sir. Àwọn òbí wọn ti bà yé àwọn ọmọ jẹ́ tán wọn ò ní jẹ́ kéèyàn sọ̀rọ̀ kékeré báyìí kò ní yé wọn I didn't get yín ó ṣẹ̀ṣẹ̀ ń bá mi sọ̀rọ̀ sir I didn't get you sir. Yes. This. Yeah. So I'm going now. When your mother come, tell your mother, I kill me. I come back later. Okay. I come back. Take this go. Basamu. I said I take this go. Okay. Basamu. You just said okay. I said I want to take this home. When your mother come. Tell your mother, I kill me. That's it. I'm coming. Call me back. Ìwọ ló ní wá bàbá mo dé o ayé mi dọ̀wọ́ rẹ bá mi ṣe ìwọ ló ní wá bàbá mo dé o ayé mi dọ̀wọ́ rẹ bá mi ṣe ayé mi dọ̀wọ́ rẹ bá mi ṣe ayé mi dọ̀wọ́ rẹ bá mi ṣe ayé mi dọ̀wọ́ rẹ bá mi ṣe. 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 Ìwọ ló ní wá. Bàbá mo dé o. Ayé mi dọ̀wọ́ rẹ bá mi ṣe. Ayé mi dọ̀wọ́ rẹ bá mi ṣe. Ayé mi dọ̀wọ́ rẹ bá mi ṣe. Wọ́n ní kò sílẹ̀ fún mi. Kà Bọ́sàmú olórí burúkú bọ̀dá Sàmú àgùnmá mi yẹ̀yẹ́. Ẹni sùúrù mọ́ mi orí adé. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Kí ni bọ̀dá Sàmú ṣe? Bọ̀dá Sàmú dà. Kí ló ṣẹlẹ̀? Kí ni bọ̀dá Sàmú tún ṣe? Ẹ ṣọ́ pé bọ̀dá Sàmú sí nínú ilé yẹn. Ṣé mo fẹ́ gbé bọ̀dá Sàmú pamọ́ ni? Bọ̀dá Sàmú ò sí Ṣé mo ilé. kó lórí burúkú èèyàn ní bọ̀dá yẹn? Kí ni ó ṣe? Bọ̀dá Sàmú dẹ̀ wá sínú ilé mi torí pé wọ́n bẹ́ mi lé. Wọ́n gbé omi àdúrà tí mo lọ ṣe wàhálà lé lórí. Wọ́n ò bẹ́ mi lé. Wọ́n dẹ̀ mọ ọmọ kékeré wọ́n dẹ̀ gbómi àdúrà lọ́wọ́ ẹ̀. Ṣé kí lórí burúkú ni bọ̀dá yẹn? Ẹ ṣọ́ pé bọ̀dá Sàmú wá sílé yín. Wọ́n wá gbọ́ omi àdúrà. Ṣé mo wá síbi lánàá nẹ̀? Ṣé mo wá sọ̀rọ̀ ẹ̀ lánàá? Bọ́n bọ̀dá Sàmú ṣe báyìí. Bọ́n bọ̀dá Sàmú ṣe báyìí. Kọ́ tẹ bá ṣe fún bọ̀dá yẹn. Ẹ ní sùúrù, àwọn náà ni mo fẹ́ pè yìí. Ok. Kí ló ti fẹ́ fi ọ̀rọ̀ bọ̀dá Sàmú ṣe nínú ilé ìbáyìí torí Ọlọ́run? Jésù Olúwa wa. Àmín. Jésù Olúwa wa. Àmín. Ọlọ́run orí òkè yìí á gbàdúrà wa. Mo sì mọ̀ wípé wákàtí ọ̀wọ̀ yìí Ọlọ́run ti ẹ̀ ti gbọ́ àdúrà wa. Ọlọ́run ti dá wa lóhùn. Gbogbo nǹkan tó ń dùn wá lọ́kàn Ọlọ́run ti ṣe fún wa. Àmọ́ àwọn wà gbàdúrà tí wàá sọ fún Ọlọ́run. Nítorí Olúwa o, gbogbo tó dùn Ọlọ́run á ṣe fún mi. Ọlọ́run ṣe fún wa. Hello Yosibi kí ló ṣẹlẹ̀ orí òkè ni mo wà òun disturb mi orí ẹ̀ dàrú ni. Bọ̀dá Sàmú ẹ̀ wọ́n lè ṣe máa ń ṣe bí wèrè bàbá lè máa ń ṣe bí olórí burúkú báyìí náà. Èmi ló ṣépè fún ṣé ọmọ kan orí òkè ni mo wà tí bá fi ọ̀rọ̀ ẹ sí àdúrà lórí òkè gbọ́nrin ní òdì lọ́kọ. Ẹnu yìí náà ni ẹjọ́ kí ni reason tẹ fi lọ sílé onílé tẹ lọ gbé omi àdúrà. Bọ̀dá Sàmú. Ṣé bọ́wọ́ ọmọ ẹ̀ ni mo ti gbómi kí wọ́n ní gbogbo ariwo tó pa lébi màá gbómi ẹ̀wà tí n bá délé mi ò fún kankan ṣo màá gbómi ẹ̀wà. Omi àdúrà ẹ̀ tẹ gbé ẹ wò ó bójọ́ máa pa yín ni bójọ́ máa sun yín jẹ ni èmi ò mọ nǹkan tó fẹ́ ṣe fún yín o because ẹni tẹ́ gbómi àdúrà ní ẹ̀ wọ́n ti wá sí ìbáyìí sọ́ọ̀sì wá ń pariwo kẹ́yà tètè wà lọ kẹ́wàá dómi àdúrà wọn padà. Kó lórí fóònù mi jọ kẹ́ bá disturb mi jọ èmi tí mo ń bọ́ lọ́wọ́ sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ mo ti débi ọ̀dọ̀ agẹ́lì wọn á fẹ́ fà mí padà Ọlọ́run ò ní jẹ́. Ẹni àní ọ̀rá mi gbé fóònù. Hello bọ̀dá Sàmú. Àbọ̀lórí burúkú ni bọ̀dá yìí ni wọ́n ti pa fóònù. Hallelujah. 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 Ẹ wò ẹ má bínú wọ́n ti ń bọ̀ ẹ má bínú mọ́mí orí adé. Bọ̀dá Sàmú máa gbádùn mi o. Wọ́n mọ̀ pé àwọn ṣe nǹkan lọ́tẹ̀ yìí. Mọ́mí orí adé má gbà. Ẹ wá fóònù mi lẹ̀ ń mú lọ. Ẹ má bínú jàre ìyá mi. Jehovah mímọ́ Jésù Kristi mímọ́ Michael mímọ́. Ọlọ́run á gbàdúrà wa. Ẹ má gbàdúrà ẹlẹ́sọ̀ wọ́n sọ pé èèyàn máa ń lówó bí ni mo ṣe wá o. Gbogbo ohun tí a béèrè Ọlọ́run á ṣe fún wa. Àmín mo fẹ́ ẹ̀sà ń fẹ́ràn Prado ni mo ṣe wá síbi wọ́n léèyàn máa ń lówó bí olóyè kí n wá bí. Big Daddy ní bọ̀dà Gani rat wọ́n fi ń fọ́nbù
bẹ́ẹ̀ ṣe ní ìgbàgbọ́ ọlọ́run á dá yín àmín. ọ̀run á ṣe fún yín. á ṣe fún mi. ó kálukú yín ẹ béèrè tẹ́ bá fẹ́ lọ́wọ́ ọlọ́run mo ṣe kí ọlọ́run á ṣe. ọlọ́wọ́ mo fẹ́ Prado ni mo fẹ́ Prado ni mo fẹ́ Prado ni mo fẹ́ Prado Big Daddy ní bọ̀dá gani ra sọ fi ṣàkọsí mi ọlọ́wọ́ bá mi jọ̀wọ́ lójú kó fún mi Prado. ọkọ alálùbáríkà ọkọ ìfọkànbalẹ̀ ọkọ tó mọ jẹ́ kí inú mi dùn olú àpèsè ọkọ fún mi ọlọ́run òkè yìí. bẹ́ẹ̀ ṣe tó yẹ ẹ̀ lọ́kọ́ ẹ̀ lọ́kọ́ Prado lèmi fẹ́ o. àmín. ní wákàtí àwọ̀ yìí mo fẹ́ gbàdúrà sí àwọ̀ mi ọlọ́run wọnú omi lọ. àmín. bàbá wọnú omi. olúwa wọnú omi sá. agbára rẹ kó wọnú omi lọ. àmín. kí ló ṣẹlẹ̀. wọnú omi lọ. ẹ̀sà omi kan ṣọlẹ̀ náwó sí omi tèmi rè omi mi ni. agbára rẹ kó wọ mi omi lọ. bàbá wọnú àwọn omi lọ. bàbá yìí ti kó mi mérù bàbá yìí kó mi. wọnú àwọn omi lọ. bẹ́ẹ̀ ni ó sì rí ní orúkọ bàbá àti ọmọ àti ẹ̀mí mímọ́. àmín. omi tọ̀dọ̀ mi. ọlọ́run. ẹ̀mí ọlọ́run sọ fún mi pé a ó fi ibi tí a wà sílẹ̀ a ó wà á rìn síwájú ẹ máa bá ọlọ́run sọ̀rọ̀ ohun tí ẹ bá fẹ́ ọlọ́run ó sì kàn ọlọ́run pè olúwa ooo. ọlọ́run orí òkè yìí pèsè owó fún mi ò fẹ́ kọ́kùnrin kankan jẹ gàba lórí mi owó ni mo fẹ́ ọlọ́run orí òkè yìí níbo lójú ẹ wà á ní pèsè owó fún mi. pèsè ọkọ fún mi ọlọ́run kò Jésù yà kó máa ṣe nígbà tó sọkọ. bí kò yé mego orí mi dákun jẹ́ kí n lówó o bàbá life is all about the money o àní mo rí Joshua àmọ́ tí mo kọ́ iṣẹ́ ó ti kọ́lé bàbá ràn mí lówó ṣàánú mi bàbá Olúwa ṣàánú mi bàbá mo ti ṣàṣẹ mi ni mò ń ṣá iṣẹ́ ò ṣá wá gbà mí bàbá ṣàánú mi. ọmọ ni mo fẹ́ lórúkọ Jésù lọ fún mi lọ́mọ alálùbáríkà. kí ló dé tán fi pay attention lórí omi tó wà níwájú omi tó wà níwájú yẹn wá concentrate lórí ẹ̀. ọlọ́run ìpè ooo olúwa ọlọ́run ọba bẹ kò sẹ́ni tó lè gbomi lọ́wọ́ mi. ẹ wo mi ì mọ nǹkan tó fẹ́ kọ rárá gbogbo ọ̀nà tó bá gbà ni mo máa gbé gbà mi ì máa tó bá tiẹ̀ máa jẹ́ police station ọlọ́run gbọ́ ẹ̀wọ́ ẹ̀ lè understand wàhálà tí mo ti go through mo ti ṣe wàhálà gan lórí ọ̀rọ̀ yìí gan ni ṣé wọ́n easy ni 7 good days ẹ wo ok mo ti gbọ́ yín sà. ó lè gé mi ló ń bá wí sá. mo ti gbọ́ sà kò sí problem mo ti gbọ́ sà máa rí yín ẹ ṣé gan sà. ìyá orí adé. ìyá orí adé. ṣé òun bọ̀dá Sàámú kọ́ ni mò ń gbọ́ yẹn. èmi ni ẹyẹ méjì ò kì í jáṣà. bọ̀dá Sàámú. ìyá orí adé. ẹ pẹ̀lẹ́. ẹ̀yin. kí ló ṣe yín. ṣé ẹni pé èèyàn burúkú lẹ́yìn wọ́n Sàámú ẹni pé ẹ̀dá orí adé bọ̀dá Sàámú omi tẹ wọlé tẹ wá gbé sẹ́yìn lẹ́ni torí pé ẹ rí ọmọ ìlọ́mọ kékeré ẹ lè wá sínú ilé mi ẹ wá gbé omi sẹ́yìn lẹ́ni. ní sùúrù náà ìgbà tí mo wá sínú bí ṣe bí mo bá ọmọ ẹ sọ̀rọ̀ ẹ mo dẹ̀ bọ́ ọmọ ẹ sọ̀rọ̀ mo ní dìgì omi ni did I speak English to you when I came here. ẹ jọ torí Ọlọ́run àbí rádaràda wo nìyẹn Ọlọ́run torí Ọlọ́run omi tí mo lọ ṣe wàhálà fún 7 good days. ó dà kó sí wàhálà mo wá gbómi bí lóòótọ́ kò lè ṣe kankan tí mo fomi ṣe omi mi ṣá. sẹ́yìn lẹ́ lomi in the first place ẹ ṣe máa wọlé tẹ̀ máa wá gbé omi ẹ báyọ̀ lẹ́ bọ́mọ kékeré ẹ wá gbomi lọ́wọ́ ẹni ẹ wò bá Sàámú ẹ ṣọ́ ara yín o. ike ni mo nífẹ̀ẹ́ sí ike ni mo fẹ́ lò ìgbà tí mi dẹ̀ ti rí kí ó dẹ̀ gbé fún mi omi yín rè omi yín ni mo ti. ẹ bá mi gbé kíní jáde omi yín lẹ mo dáràn kí lélẹ̀. kí lẹ́yìn kan síbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí nítorí mo help yín omi iṣẹ́ ògùn kọ́lẹ̀ kan síbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. bá Sàámú. mo dẹ̀ lọ sórí òkè mo á bá yín ya pépà kúrò ibi kọ́ lè gbàdúrà sí kómi yẹn kádùúrà wọn kọ́ lè hẹ́ń tánú omi yẹn dáadáa òun kọ́ nìyẹn tó yẹ ká máa dúpẹ́ lọ́wọ́ mi omi yẹn ti lágbára. bá Sàámú ẹ gbé omi ìṣẹ́gun kúrò bí ẹ wá gbé omi ogun àbí omi. ẹ gbá kí ni lọ́wọ́ mi jàre. alifábẹ́ẹ̀tì wo ló kúrò ń bẹ̀
Well, Baba, please let me enter. I check your mama bag. If you can get penny. Basamu. Bẹ́ẹ̀ni burúkú tẹ. Ìyá orí ẹ̀dẹ̀. Ìyá orí ẹ̀dẹ̀. Abọ́lọ́rí burúkú ni yìí. Ìyá orí ẹ̀dẹ̀. Basamu. Ó yọ ẹ̀ṣẹ̀ sí mi. Màá tún fún yín ní mi sí Basamu. Màá tún fún yín sí. Ṣé torí ẹ̀ ló ṣe lọ́kọ̀? Àbí omi kò lè lọ́kọ̀ lò wá. Ìwà ní kò lọ tún ṣe ó lè rọ́ká. Basamu. Ẹ dúró. Má lẹ fóònù mọ́ yín. Rí yín ti bú. Abọ́lọ́rí burúkú ni bọ̀dá yìí ni. Basamu. CDA ló máa parí ìjà èmi àti yín. Come inside. Onírànú òṣì. Èmi lè yàn kan a máa fi CDA, a máa fi halẹ̀ mọ́. Ìtọ́jẹ́ tí a máa CDA gan àdúgbò ló bá mi. Tó bá ń ṣe seniority àdúgbò ni wọ́n bá mi. Ìgbà tí wọ́n yìí máa ń tọ́yìn ń ta kọ́kọ́rọ́, èmi ni mo máa ń gbàjọ lọ́wọ́ wọn. Tó yẹ pé 1,000 ni wọ́n láǹfààní àti ni wọ́n lè jẹ mí lówó àjọ ń táìmù yẹn. Èmi ni tí a máa CDA, a máa fi mi halẹ̀ mọ́. Mo gbómi lọ́wọ́ mo lè dómi padà. Ó lè jọ mi ìṣẹ́gun, òun ló kọ sí tẹ́lẹ̀ mi dẹ̀ ti kọ mi ògùn sí kó fa ìwé ya kó kọ mi sí. Ó tán. Dẹ̀ bẹ̀rẹ̀ sí ní bá mi fọ̀rọ̀ òṣì. Jésù Kristi jẹ́ gbómi ilé ìkó. Jésù jọ. Omi gangan. Ó ní pásítọ̀ yẹn náwó sí. Ó pay attention tó pọ̀ lórí omi. Ìyẹn túmọ̀ sí pé ó dà pé nínú omi òun ní ìṣẹ́gun wà. Ṣé ló ń náwó sí báyìí? Olúwàwọnú omi. Lọ́njọ́ tó bá jẹ́ pé orí òkè yìí, ó ní bọ́dà Gani, ó ní wọ́n lọ. Tọ́fìrà Big Daddy, Ọlọ́run wo structure mi. Ọlọ́run wo bí mo ṣe tó, ó lè mọ bí mo ṣe start o ládùúgbò ní community. Ọlọ́run èmi ò fẹ́ Big Daddy o. Dọ̀dọ̀ Ọlọ́run kó fún mi ní Mercedes àbí kó fún mi ní Prado. Ọlọ́run dọ̀dọ̀ Ọlọ́run méjọ́ lè Prado. Ọlọ́run jọ Prado ni mo fẹ́ torí kò máa wù mí káyé mi ó wà lójú kan o. Kò máa wù mí káyé mi ó wà lójú kan o. Mo fẹ́ tayọ kábíyèsí kò máa wù mí káyé mi ó wà lójú kan o. Dádì kò máa wù mí káyé mi ó wà lójú kan o. Mo fẹ́ tayọ. Ọlọ́run jọ torí Ọlọ́run o. Ọba tó pọ̀ ní pátá tí bá ti mú mi yó. Mo fẹ́ tayọ ni o. Lọ́run jọ. Mo dáràn. Mi ti dàlẹ̀. Mi ti dàlẹ̀. Ọlọ́run tó pọ̀ nípa àtàgbára ṣèyanu láyé mi o. Ọlọ́run mo fẹ́ kúrò ní pòsítọ̀ tí mo wà. Mo fẹ́ lọ sáré lẹ́ẹ̀bù. Ọlọ́run jọ torí Ọlọ́run. Ọlọ́run jọ torí Ọlọ́run kò ṣèyanu ńlá láyé mi ni o. Ọlọ́run jọ. Ó ṣe ó dà pé ọkọ̀ ojú omi gbànú mi kọjá. Ó dà máa ń wọ ọkọ̀ ojú omi inú. Ṣé bí kìíní ṣe máa ṣiṣẹ́ ni? Ṣé bí máa ṣiṣẹ́ rere? Ṣé bí máa ṣiṣẹ́ ni? Mo sọ bẹ́ẹ̀. Mo ní pásítọ̀ yẹn ń nàka sí ike yìí. Ó láti jẹ́ pé ìṣẹ́gun gangan. Ó wà nínú òkè yìí. Tó bá jẹ́ bẹ́ẹ̀ máa mú mi ẹ̀ gan o. Kí ló ṣẹlẹ̀? Ó dàbí pé tíìnì ló ń gbanú mi kọjá. Tíìnì yẹn wá gùn gan. Ṣé bọ̀dẹ̀gẹ̀ ní ṣe lówó rẹ̀? Ṣé bọ̀dẹ̀gẹ̀ ní yẹra mọ́tò rẹ̀? Inú mi ń gbé ìgbọ̀n. Ó ṣe ń bẹ̀rẹ̀ pé mo fẹ́ ṣègbọ̀nsẹ̀. Mi ò yí dì. Ta ló wà lé? Ta ló wà bẹ̀? Ẹ̀kọ́ àrẹ́sì mi bí ìjẹta mi. Wọ́n ti ń fẹnu mi, wọ́n ń fẹnu mi bí ìtáyà. Wọ́n ń fẹnu mi ooo. Ayé mi bí bàjẹ́. Mo lè ti dárò pé ẹgbẹ́ mi. Tẹ̀lé fún mi lọ́yìn. Tẹ̀lé fún mi lọ́yìn. Ayé mi ti bàjẹ́. Ọlọ́wọ́ àwọn ẹ̀rí ìjà. Àwọn ẹ̀rí ìjà. Tẹ̀lé fún mi lọ́yìn.
lóyún mo dẹ́rọ ọmọ náà bí jà ó lè dẹ̀bẹ̀ ní pé mo ti rán mi ìrajà ẹ̀yìn mi ò lọ́jú bí orí ẹ̀yìn orí ẹ̀yìn dànù ó gbé tí mo ti pariwo láti inú àárín ọ̀dẹ̀ bọ́sà. ìwọ lóyún náà ni mo gbọ́ tí mo fi bọ́ ta. ó dàbẹ̀ ni pé orí ọmọ ti fẹ́ máa wọ́ sísá. mo dá sọ mi. ẹni bá létí kó gbé tí sí agbóhùn ọmọ o. mo dá sọ mi kí ni gbogbo ilé báyìí nítorí Ọlọ́run ẹ mo dá sọ mi pẹ̀lú gbogbo wàhálà tẹ̀ fira yín ṣe ẹ̀mí yín gùn ọ. orí ẹ bàjẹ́ irú òwe wo ló pa ẹ̀pá mi gùn. Bùdá Sàámú tí mo yẹ pẹ́ mi yín gùn ẹ̀mí yẹn ti jágún tẹ́ ti pẹ́. pẹlẹbẹ Bùdá Sàámú. pẹlẹbẹ Bùdá Sàámú. ẹbí bẹbẹ ẹ jẹ gúdẹ. Bùdá Sàámú. ẹni bá rò kúrò rẹ bá ní ìṣòro ọrùn ni. Bùdá Sàámú. àní pé ní ṣẹ́yìn ló gbọ́dọ̀ lọ́wọ́ yín. ìbátan. mo ń dáhùn. ó dà pé mo ti ṣomi gbé lórí òkè. Pọ̀kú. Tẹ́lú fún mi lẹ́yìn. Ọlọ́dẹ. Tẹ́lú fún mi lẹ́yìn. Bùdá Sàámú. Ẹ̀wọ̀n jẹ́ lọ lórí òkè. Èyí kò gbé mi lórí òkè. Orí òkè tí mo ti ṣomi gbé. Bẹ́ẹ̀ ṣe ń lu àgọ́ yẹn làwọn ọmọ ń yí inú mi, ọmọ ń tàn inú mi. Arákùnrin, ẹ ṣàánú mi. Ẹ̀mí wo ló wà nínú ayé yín gan tẹ́ fi wọlé láti wá gbé omi ní orí òkè yìí? Ẹ̀mí burúkú ni, àti pé ẹ̀yin lè fà sà, ẹ̀yin lè fà. Ẹ mọ̀ pé ẹ̀ ń bí àtẹ̀jọ́ jù lórí omi tó wà níwájú, omi tó sọ bí ìbáriwo mọ́ ẹ̀ ń bí àtẹ̀jọ́ sí jù, omi tèmi dẹ̀ wà lẹ̀ nítorí pé mo dẹ̀ fẹ́ lówó, òun ni mo ṣe wá bí. Mo wá rí i pé controversial yìí ti pọ̀ jù lórí omi tó wà níwájú yẹn, nítorí ẹ̀ ni mo ṣe gbé. Mo jí ìgbé lóòótọ́ ni. Ewu Bùdá Sàámú nǹkan tó bí ní kẹ́ dáhùn jàre à olójú kòkòrò òṣì. Ìdá fún ẹ orí òkè ló tún ti ranjú mọ́ mi ò ṣeré ní. Ẹwẹ́ ń tà ràn lọ́wọ́ mi tiẹ̀ mọ ibi tọ́lọ́run tiẹ̀ ti kèmí àti ẹ̀pọ̀ gan pàápàá. Mi ò ti sọ nǹkan tó ṣẹlẹ̀ ni mo ní mi mọ tó fà ẹ wo èyí lè jẹ́ kí n jóbi yẹn gbé omi tó wà wájú yẹn ti pí àtẹ̀ṣọ́ jù lórí ẹ̀. Alàgbà ẹ má bínú èjò torí ká tó kúrò lé ní Bùdá Sàámú ti sọ pé ọmọ ń jí níkùn àwọn èmi ò dé ríbi tó kùnrin ti lóyún rí o. ọmọ ẹyọ kankan ti di méjì òun sọ pé àwọn ọmọ yín nínú mi àwọn ọmọ yín ọlọ́gbẹ́ twins ni wọ́n èyí mi ti rún. Arákùnrin, àníkẹ́ tẹra yín nínú kí ló mú yín wá síbi láti wá jí omi gbíṣẹ́. Ẹlòmíì pàápàá ojú kòkòrò àti kékeré ẹ wá sórí òkè ẹ wá jí omi gbé. àbí o ẹtì ẹ má ṣe àbí ẹyẹ mi fi bàjẹ́ jẹ́ kó gbàdúrà fún mi ní. Alàgbà ẹ wo ara alẹ́ mi ni wọ́n ẹ jọ̀ọ́ ẹ wo tí nǹkan kan bá ṣe wọn ó wá náà ti máa béèrè ẹ jọ̀ọ́ ẹ wo ṣe rí kún wọn tó ń wù yìí ẹ jọ̀ọ́ ẹ bá wá nǹkan ṣe sí ẹ jọ̀ọ́ alàgbà ẹ jọ̀ọ́ sá. Ẹ̀yin èèyàn èmi ò mọ nǹkan kan nípa ikùn tó wù yìí àti wípé Ọlọ́run ò pè. Dádì ìrọ̀lẹ́ ń pa ẹ mọ̀ ẹ má gbọ̀rọ̀ ẹ mọ̀. Ọlọ́run tó ń gbé inú mi ló ṣe àwárí arákùnrin yìí. Ọ̀pọ̀ ènìyàn ló ń wá sí church ìyẹn tí wọ́n wá ṣe ní church kọ́ ni wọ́n wá ṣe. Ẹlòmíì bàtà olówó iyebíye tẹ́lòmíì bọ́ sílẹ̀ wọ́n á kó wọn tó parí ìjọsìn wọn ti sá lọ. Kí ni wọ́n ń ṣe léyìí fún? Ẹlòmíì owó òòjọ́ tí wọ́n ń dá ni wọ́n ń ranjú mọ́ káàkiri láti palẹ̀ mọ́ láì mọ̀ wípé Ọlọ́run mi ó ń wò wọ́n kí wọ́n ṣe inú church nìkan. Ó ń ṣẹlẹ̀ káàkiri àwọn ẹlẹ́sìn wa kejì mùsùlùmí ó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ tiwọn náà kí là ń ṣerú nǹkan báyìí fún? Gbogbo wa pátá àtẹnikẹ́ni tó ń ṣerú nǹkan báyìí Ọlọ́run mi á wá wọn rí, Ọlọ́run mi á fojú àṣebí hàn. Àmọ́ arákùnrin ojú ó sì ṣetán láti fàyè fún mi. Àti wípé kí nǹkan tó mú ẹ kó tó lè fi ẹ́ sílẹ̀ wàá wà ní orí òkè fún oṣù 3 gbáko. Ẹ má jẹ́ ìwé bí orí street ni mò ń gbé, ọmọ street ni mí, ọmọ inú street ni mí, ọmọ inú street gangan ni mí, ẹ má jẹ́ ìwé bí mo ní di oṣù 3 kí ni màmá ẹ jẹ. Ẹ̀yin tẹ́ ẹ wà ń bí náà ẹ yẹnu ara yín wò ṣe ẹ ti ṣetán láti fàyè fún Kristi. Ẹ máa wí tẹ̀lé mi. Mo gba Jésù ní Olúwa tó olùgbàlà mi, mo sì fi ayé mi fún. Àlùfáà igi mojúbà o mo fẹ́ ṣàpà lára ẹni o. Láìlá ọlọ́wọ́ bá tèmi jẹ́. Àfà ibi tó lọ ń kẹyìn dé tó bá di ọjọ́ àlùjọ náà ẹ̀yìn àdárò ọjọ́ lọ́tọ̀ kíní àbẹ́ yín náà máa rojọ́ lọ́tọ̀. Àgùsù bìlà Ọlọ́run èsè ìdájọ́ bá ẹ mọ́ kọ́ Ọlọ́run kọ̀ọ̀kọ̀. Mo
bí mo mọ̀ kó láì mi ó yá toast mi máa gbà toast mi máa gbà. ẹkọ ra yín lọ jàre. wọ́n dẹ̀ ti bà gbogbo àdúgbò jẹ́ tán gbogbo bí kò sí yé. Ọláfínìkà tọ̀ ní wá tá mọ̀ pé èèyàn gidi èèyàn ńlá ní. ẹ rí bójú ẹ ní ojojú ọmọ inú gbó. ọmọ inú gbó wọ́n máa ń sọ bẹ́ẹ̀ náà. AC wà nínú mọ́tò ẹ̀tọ́ náà mọ́tò lé ẹ̀tún tó ẹsẹ̀ tó kọ̀ ògùn kò lè dà fún yín. ẹ mò ń ṣiṣẹ́ àdúrà kan lọ́wọ́ ni. ẹ̀yin ṣiṣẹ́. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. Sàámú Alájọ. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yára wájú tibí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú Síkà àdéhùn fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi. Má jẹ́ kó sún wọn fún wọn lówó wọn bóṣù bá ti tán. Mi ò fẹ́jọ́ mi ò fàròyé oṣù bá tán fún mi lówó mi. Fún wọn lówó wọn ò Sàámú o. Má gbó owó mi bó pẹ́. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Oṣù bá ti tán fún wọn lówó. Oṣù bá tán bá mi gbówó mi. Sàámú gbà wọ́n lè fi ṣe. Oṣù bá tán mo fẹ́ gbówó mi. Sàámú máa gbó. Sàámú Alájọ. Wọ́n lówó Sàámú ẹ̀rín la fi bẹ̀rẹ̀ máa jẹ́ ká fi ìjà parí o. Máa gbó owó mi. Bí wọ́n ṣe mọ̀ ẹnìkan ṣe bá ẹ̀ kojú ojó lóòótọ́. Èrè lójú owó orí kojú owó wálé ríre. Wọ́n lówó wọn kan léra ayé fi ṣe nǹkan tó fẹ́ ṣe. Ọlọ́run bẹ́ẹ̀ ojú òní tìyẹ tó ṣùgbọ́n ti parí ni.